àfẹ́ lọ ìtàsí ní láǹfààní ọ̀pọ̀ eléyìí ibú lágbà yìí ọ̀lẹ́ sẹ́rẹ́ ìtẹ̀ ìdàgbà lẹ́lẹ́sẹ̀ wá láǹfààní púpọ̀ ní ọ̀rọ̀ yìí torí pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ ní ìdí yín wọ́n ṣẹ̀ṣẹ̀ dé nísìnyí àwọn tó ṣẹ̀ṣẹ̀ ní ìdí yín tó ní ìdí ẹ̀yìn tẹ̀ ìdàgbà ní markaz yìí wàláhì wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni o mo pín markaz sọ́nà mẹ́ta tí ìsọ́bà àwọn àgbàlagbà ní àyè sẹ́yìn ní markaz tá a wà yìí sàṣìyà markaziya ó ti yẹ tuntun méjì sàṣìyà àdàmíyà ìbẹ̀rẹ̀gbẹ̀ kan sàṣìyà habibiya ìbẹ̀rẹ̀gbẹ̀ kan ó ti yẹ tuntun méjì sàṣìyà àdàmíyà yẹn àwọn àdàmíyà yẹn làwọn tí wọ́n bá wà bá lọ powerful leader ní sí Adam Abdallah ẹ̀ka kẹfì pa wọ́n ẹ̀ka tíra kẹfì pa wọ́n kó o rí kẹ́ mùdírù nìkan kó wà ní èrì ibẹ̀ o ibi tá a pẹ̀lú àwọn àgbàlagbà yìí káyì ti lọ pọ̀ ọjọ́ mi rìn àwọn ọmọ fa bírèkì àwọn ní bírèkì àwọn ó sì mọ̀ sáré méjèèjì náà là nílò bá a bá ń sáré ẹ̀yin ọmọ fa bírèkì táwọn jíde náà ni bá a ti mọ̀ wá lò ní sinú. wọ́n ti go through ẹ̀ àwọn méjì kan wá bí ń sìn wọ́n làwọn sanwó àwọn òrórúkọ àwọn bẹ̀ mo wá ń sọ fún wọn pé gbogbo orúkọ tó bá rí mi àtọwọ́ ẹ̀ wọ́n transfer sí wa ni transfer ni not cash mo á ń bi wọn cash ní àbọ̀ inú cash wà lọ bèrè ẹ̀ tí wọ́n fún ní cash gbogbo tó à ń bẹ̀ yẹn nínú fóònù wa láti transfer síbẹ̀ transfer ni salamu alaikum. ẹ ṣeun ẹ dákùtù Ọlọ́run ẹ fẹ́ sọ̀rọ̀. A'udhu billahi minash shaitanir rajim. ẹ dákun ibi tí ìwé tán fi ń kọrúkọ yẹn bá wà ẹ bá mú wá ta látàárọ̀ tá a ti sọ ẹ dákun ẹ dákun. Bismillahir rahmanir rahim. ẹ jọ̀ọ́ jama. ilé kéwú markaz yìí bí nǹkan mi bá bẹ ta fẹ́ fún àgbàlagbà náà la bá máa bè é ṣùgbọ́n mo báyọ̀ bá fẹ́ sọ̀rọ̀ déédéé ibi tó rọrọ̀ bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ pírọ́blẹ́mù eléyìí ká tó mọ̀ lọ́bọ̀ mi mo rò pé àfáwà Muhammad Bashir Adam Abdullahi alóòrì tí wọ́n bá sọ̀rọ̀ nísìn wọ́n jẹ́ àmọ́ déédéé kí ni wọ́n fẹ́ wọn ò sì lọ síbòmí déédéé tí wọ́n sì ń fẹ́ yìí wàláyé ọ̀sọ̀ wa di bílíọ̀ tá a bá wá solution bá sì lọ pẹ̀lú ẹ̀ kì í ṣe solution tó pọ̀ a kò bẹ̀rẹ̀ látara wa náà ni àwa èmi tí ń sin sọ̀rọ̀ yà wá ti bẹ̀rẹ̀ látara wa tá a sì kó ṣe resort ó mú resort tó da jáde. baba president general ń sọ fún wa yìí pé ká bẹ̀rẹ̀ pẹ̀lú state yes àmọ́ àwọn kan bẹ tí a fẹ́ gbowó lọ́wọ́ wọn ní ìsìn individually tó bá sì ti ń pẹ́jù wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ salamu alaikum ọ̀dọ̀ lanu àmọ́ state tí ẹ̀ bá mọ́ owó tiẹ̀ wá àmọ́ àgbàrá pé ipe àrówó Ogun state àrówó Ọ̀ṣun state àgbàrá mọ́ àwọn eléyìí o. tọ́ ọ̀dà president general